ó ní abádé bíi àbàtà kan akérèmọdò kan ọkùnrin kan wà ń bẹ èèyàn gíga ní orí báyìí irú àwọn àhádìsì ni wọ́n máa ń kà fún aláyé ìjọ tẹ́nìkan Ọlọ́run rí ànábì ènìyàn Mùsá bó ṣe ríre ó láwọn pàdé tẹ́yàn wá lóun rí wọn lójú ọ̀run labas mo mẹ́ tó rí nàbí Ibrahim alayhi salatu wassalam wa huwa ibnu ashara wa ma bayna dhalik ojú ọmọ ọdún mẹ́wàá ló sì rán nàbí Ibrahim lójú ọ̀run alayhi salatu wassalam ilé ìlà àwọn èèyàn rí bẹ́ẹ̀ àwọn èèyàn sì rán nàbí Muhammad sallallahu alaihi wasallam kò tapà àkídà ahlu sunnah wal jamaa in tó tapò ní ó wá ní a máa ṣe báyìí pé ó yá kí ló ní wọn ṣe tí ẹ sọ náà ó ní ọ̀la ẹ̀ ó fún oníṣẹ́ kan nábì ò lè fún oníṣẹ́ lẹ́yìn ìgbà tó ti kú sallallahu alaihi wasallam níta so lásìkò tánábì lè dìde tí ó fáwọn ẹni kan jù ìgbà tí Ali àti Muawiya ń jà ló la nídìí ẹ̀ jù sórí ìgbà yẹn tálí àti Muawiya ń jà só mọ èèyàn tó kù ìgbà yẹn ló yẹ kó kàn pé Ali pé àwa iná Muawiya ṣọ́rẹ́ o sọ fún táwọn bá sì gbóhùn ànábì sallallahu alaihi wasallam oníkálùkù dọ̀wọ́lẹ̀ ní pé bàbá ti dé bàbá ọ̀wá wá ń gbà náà kò lè wá so kẹ́nìkan wá lóhun rá ànábì sallallahu alaihi wasallam ìyá kọ́dọ̀ tá àìmọye mo mọ ọmọ ìyá kan nínú àwọn àfáàfà ni wọ́n tí wọ́n jẹ́ la ilaha illallah nǹkan tí ń mìí sí láì fún ojú súnà lọ lábẹ́ ibi tí ń sì wá pé tó yàfá náà sì mọ́ kéwù wàláhì sẹ́yìn náà wá gbà pé Ahmad Tijani náà wá rà nábì ní yákọ́dọ̀ tán ẹ̀yin náà sì gbà bẹ́ẹ̀ tẹ́ bá gbà bẹ́ẹ̀ sọ wọ́n máa ń ṣe dáadáa táfà náà bá sọ̀rọ̀ sí mọ́sálàbà ẹ̀ gbádùn rẹ̀ bí wọ́n lè sọ Ọlọ́run fún wọn ní fasaha gbogbo nǹkan dáa àmọ́ ìmọ̀ ìfún wa ń dùn mí pé pẹ́ẹ́sì wá yọ súnà kó nù kíní yes tó wá ní àǹtẹ̀yìn pé súnà yìí máa ń tàn sọ Wallahu ya'lamu dhalik ẹ̀yin gan máa ń tàn sọ